ẹ kú dédé àkókò yìí gbogbo ẹ̀yin olólùfẹ́ ìkànnì Jígí Alára, ìkànnì 24 tó fi ìkàlẹ̀ sí ìlú Ìbàdàn ìpínlẹ̀ Ọ̀yọ́, ilé tí a ti ń sọ ọ̀rọ̀ bí àkọ́lé ìtàn tó jẹ́ wípé pẹ̀lú ìmísí Odùduwà ní gbogbo ọ̀rọ̀ tó ń jáde láti ẹnu wa. Ẹ̀yin olùgbọ́ wa, a dúpẹ́ fún bí ẹ ṣe ń bá wa lọ. Ojú tẹ́ fi ń fò wá kò ní fọ́, bẹ́ẹ̀ sì ni etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di tẹ́ náwó sí láéláé. Abdulkareem Nimot ni oníròyìn yín. AI lè gba iṣẹ́ lọ́wọ́ àwọn èèyàn tí kò bá fi kún ìmọ̀ ẹ̀rọ wọn lẹ́nu iṣẹ́ ọba. Ìjọba àpapọ̀ ló kéde bẹ́ẹ̀. Báyébáyé ká máa báyé yí, ìgbà lónígbà ń lò. Ìmọ̀ ẹ̀rọ ìgbàlódé tí a mọ̀ sí artificial intelligence AI tí lílò rẹ̀ ti ń gbilẹ̀ láwọn ilé-iṣẹ́ àti ẹ̀ka káàkiri àgbáyé ní ìjọba àpapọ̀ Nàìjíríà ti sọ pé ó ṣeé ṣe kó gba iṣẹ́ lọ́wọ́ àwọn èèyàn tí ìmọ̀ ẹ̀rọ wọn kò bá kún tó, bó tilẹ̀ jẹ́ pé ìjọba tún fi àwọn òṣìṣẹ́ lọ́kàn balẹ̀ pé lílo AI kò túmọ̀ sí pé yóò rọ́pò àwọn èèyàn pátápátá. Síbẹ̀ ó ṣeé ṣe káwọn kan pàdánù iṣẹ́ wọn. Ọ̀gá àgbà ní ilé-iṣẹ́ ìjọba àpapọ̀ Nàìjíríà tó ń rí sí ìkéde àti ìmọ̀ ẹ̀rọ National Information Technology Development Agency (NITDA) Kashifu Inuwa ló kéde ọ̀rọ̀ yìí nílùú Àbújá. Inuwa tí Aristotle Odùmọ̀, ọ̀gá tó ń rí sí ìṣàkóso àti àjọṣe lẹ́nu iṣẹ́ ọba, ṣojú fún níbi ètò tó ti kéde yìí l'Àbújá, ṣàlàyé pé ó yẹ káwọn òṣìṣẹ́ rí AI bí nǹkan èlò ìdàgbàsókè ni. Ó ní ó yẹ kí wọ́n rí ìmọ̀ ẹ̀rọ náà bí ohun amúṣẹ́yá yàtọ̀ sí kí wọ́n máa fojú ohun tó bá wọn figagbága wò ó. Ẹ̀rù sáà máa ń ba àwọn èèyàn pé AI fẹ́ wá gbaṣẹ́ lọ́wọ́ wọn ni, pàápàá àwọn òṣìṣẹ́ ìjọba. Ṣùgbọ́n mo fẹ́ là nǹkan yé yín pé iṣẹ́ àwọn èèyàn tó kọ̀ láti fi kún ìmọ̀ ẹ̀rọ wọn ṣeé ṣe kó bọ́. Àmọ́ àwọn tó bá ṣetán láti tún ara wọn kọ́ kí wọ́n sì gbà wọlé yóò jẹ́ àǹfààní púpọ̀ láti ara AI. AI kò wá láti rọ́pò àwọn èèyàn pátápátá o, ṣùgbọ́n àwọn tó bá kọ̀ láti ní ìmọ̀ sí i lẹ́ka ìmọ̀ ẹ̀rọ lè ní ìṣòro láti lè dúró níbi tí ìmọ̀ ẹ̀rọ ti ń tẹ̀síwájú. Bẹ́ẹ̀ ni ọ̀gá NITDA náà ṣàlàyé láti ṣẹ́gun ohun tó lè jẹ́ ìbẹ̀rù fún àwọn òṣìṣẹ́ nípa AI. Inuwa ṣàlàyé pé àjọ NITDA ti bẹ̀rẹ̀ ìdánilẹ́kọ̀ọ́ fáwọn òṣìṣẹ́ tíṣẹ́ wọn nílò lílo ìmọ̀ ẹ̀rọ. Ó fi kún pé NITDA ti fìgbà kan ní àjọsọ pẹ̀lú ọ́fíìsì olórí àwọn òṣìṣẹ́ ìjọba àpapọ̀ láti kọ́ àwọn òṣìṣẹ́ ìjọba ní ìmọ̀ ẹ̀rọ tó jẹmọ́ AI. Bákan náà ló ní àwọn èèyàn tí yóò gba iṣẹ́ ìjọba lọ́jọ́ iwájú gbọ́dọ̀ mọ̀ pé ìmọ̀ ẹ̀rọ ṣe pàtàkì kí wọ́n lè máa bá ìgbà mu láwùjọ àgbáyé. Tí AI bá ń darí, ọ̀gá NITDA rọ àwọn iléeṣẹ́ ọba, àjọ àti ẹ̀ka ọ̀tọ̀ọ̀tọ̀ láti gbé ìmọ̀ AI abẹ́nú jáde fáwọn òṣìṣẹ́ wọn. Ó ní èyí tí yóò lè ṣe òdiwọ̀n láàrin iṣẹ́ èèyàn àti èyí tí AI yóò ṣe. Ìròyìn fún ti àkókò yìí kò ní jù báyìí lọ. Ẹ má gbàgbé láti tẹ̀lé ìkànnì yìí. Ẹ máa bá wa pín ká kí ẹ sì fi èròǹgbà yín sí abala àríwísí. Ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ́ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìkànnì Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Ìkànnì Jígí Alára 24, bàbá gbogbo.